ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم السوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم وألا تعلوا علي وأتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلقنا من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وجعلنا أمة واحدة وأمرنا بعبادته وحده ثم نصلي ونسلم على سيدنا محمد وعلى آله وصحابته وجميع أتباعهم إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ọba tó dá wa lọ́kùnrin lóbìnrin, ọba tó dá wa lákọ lábo nínú ẹ̀mí kan oṣo. lára dídá tọ́lọ́run bá dá wa yìí, ó wá yọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin jáde látara dídá tọ́lọ́run bá dá wa. Ọlọ́run wá ṣe wá níjọ kan oṣo tí ò gbọdọ̀ pín sí méjì. Ọlọ́run ṣe wá lẹ́nìkan táàjọ máa parapọ̀ fìjọ́sìn fún Ọlọ́run ọba kan aṣo nídìí ẹ̀sìn kan oṣo. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́run bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́wọ́ gba ẹ̀sìn lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí tí àjíǹde ó fi dé. Kọ́lọ́run kó kàwá náà kún ẹni tí ó tara ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì wa Muhammad ṣoríire. sallallahu alayhi wa sallam. A kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tọ́lọ́run bá yọ̀ǹda fún wa nínú Islam wa khasatan ní gbogbo ibi tí Sunna TV dé lágbàáyé, Sunna TV Yorùbá yìí dé lágbàáyé. Gbogbo iná la kíkó ojúmọ́ àtòní, ojúmọ́ àdùnnú, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àlùbáríkà lọ́jọ́ náà ó jẹ́ fún wa. àmín. Àṣàdúrà fún gbogbo àwọn àgbààgbà àfáà àti bẹ́ńlú wa àti ní gbogbo àgbáyé tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run ọba lọ́kan òjọ̀kan lọ́sàn-án lóru tí wọ́n ò fẹ̀gbà kan sinmi. Ọlọ́run ọba tó lẹ̀san rẹ̀, Ọlọ́run ṣàbà san lẹ́san rẹ̀. àmín. Àṣàdúrà fún gbogbo àwọn àgbààgbà ọ̀gá wa nínú Islam nílùú tá a wà yìí, àwọn tí wọ́n jẹ́ òpómúléró fún Islam nílùú Benin,
lọ́kùnrin wọn lóbìnrin wọn ọlọ́run dákun járe wọn pẹ́. àmín. àwa ṣàdúrà sílé kí wa tá a ti kẹ́kọ̀ọ́ markaz wa nílùú Sàkété bàbá wa àgbájọ́ náà lọ́hùn tí wọ́n dá markaz lẹ̀ bàbá wa ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé Alhaji Shitu Sani àti gbogbo àwọn àgbààgbà ìlú Sàkété tí wọ́n kún wọn lọ́wọ́ tí Islam fi gòkè tí markaz náà fi dọ́là tó fi dọ́là lónìí ọlọ́mọsá jẹ́ kálíkì àmọ̀dá fún wọn. àmín. àwa ṣàdúrà gbogbo àwọn àfáà tí wọ́n kún wọn lọ́wọ́ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ títí tí gbogbo àìmọye orí padà fi jáde ńbẹ̀ ọlọ́run dákun jẹ́ kálíkì àmọ̀dá fún gbogbo wọn. àwa ṣàdúrà fún bàbá wa tó ṣẹ́kù ńbẹ̀ lónìí dókítọ̀rù wa pòfẹ́sọ̀ wa ẹni ọlá bàbá dókítọ̀rù Abdulhamid kárí gbogbo àwọn àfáà tí wọ́n jọ pàápọ̀ tí wọ́n fi ń gbé markaz náà lárugẹ ọlọ́run jẹ́ kí wọ́n gùn lẹ́mìí kó lékún àláfíà wọn. àmín. àwa ṣàdúrà sí gbogbo ohun tí ń jẹ́ lẹ́ẹ̀kọ́ yányán àti gbogbo ohun tí ń jẹ́ mọ́sálásí kọ̀ọ̀kan tí gbogbo àwọn ẹni ọlọ́run bá ń jíṣẹ́ ọlọ́run bá níbẹ̀ gbogbo àwọn tọ́lọ́run bá fi síbẹ̀ ọlọ́run máa wọ gbogbo alẹ́ wà láfíà. àmín. àwa ṣàdúrà sí Sunna TV ń bí gbogbo àwọn àfáà wa àwọn dakatira àwọn àyímọ̀ àwọn asatiza tàwa ń jíṣẹ́ ọlọ́run láàyè yìí tàbá gbéra ńlẹ̀ wa láyọ̀ ká máa débi láyọ̀ ká sì máa padà dé láyọ̀. àwa ṣàdúrà fún bàbá wa olóríire nínú mọ̀lẹ́bí ọmọ ẹni re tó gbé Sunna TV kalẹ̀ pé kó máa jẹ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba bàbá wa aṣáájú Alhaji Abdulrazak Saifuddin Zakaria àti gbogbo àwọn ọmọ bàbá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n kún lọ́wọ́ tí iṣẹ́ náà fi ń ṣe é ṣe ọlọ́mọṣàbá agùn ẹlẹ́mìí wọ́n dọ̀rọ̀ wọn rú wọ́n bọ́lá wọn jẹ́ sì máa wọ́n bá dáàbòbò wọn bí tán ti máa ráṣọ́ wọn dáàbòbò wọn bí tí wọ́n ti máa ráṣọ́ àwa ṣàdúrà fún ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní Sunna TV ń bí lọ́kùnrin wọn lóbìnrin wọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí jáde pẹ̀lú ìrọ̀rùn ọlọ́mọṣàbá falbarka síṣẹ́ wọn la ilaha illallah àwọn náà wá ṣàdúrà fórí ara wa tó ṣe pé ọlọ́run bá wọ́kà wá kún àwọn tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run láyè yìí ọlọ́mọṣàgùn alẹ́mí kò lékún àláfíà wa kò fi alọ́kàn balẹ̀ gbogbo ohun tí máa ń mú ní ṣìṣọ́ tí máa ń mú ní ṣìwé láṣẹ tánì tèèyàn tàlìjànú ọlọ́mọjà rí àyè lára wa bí mo ṣe ṣàdúrà fún mi mo ṣàdúrà fún àfáà mi Hamid tàjọ wá ń jíṣẹ́ ọlọ́run ọba náà ọlọ́mọṣàbá pín alérè láyé pín alérè lálìkíyàmá wọ́n ṣàdúrà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn kẹ́ máa sábà tẹ̀lé ọ̀rọ̀ wa ní Sunna TV àti ní mọ́ṣáláṣí wa ní eré akárí àti gbogbo àyíká ìta wọn sábà sọ̀rọ̀ ọlọ́run ọba tó lẹ̀san rẹ̀ yóò san ilẹ̀ san rẹ̀ o ojú òní tí ẹ̀yin náà ọ̀rọ̀ yín ò ní dàrú àpadà sí ibú àpadà sí ìgbàláburú ọlọ́run má gbé bá wa ọlá àjẹ́ kan ṣo ọlọ́run. ọ̀rọ̀ tá a fẹ́ wá mẹ́nubà lónìí ó jẹ́ ọ̀rọ̀ kan tí a gbọ́dọ̀ mẹ́nubà nílùú wa nílùú Benin. ọlọ́run ọba tó dá wa tá bá wọnú àkọlé ọ̀rọ̀ wa à ń ṣàlàyé fúnra pé ọlọ́run ọba dá wa nínú ẹ̀mí kan ṣo látara ẹ̀mí kan ṣo yẹn ọlọ́run yọ akọ ńbẹ̀ ó sì yọ abo ńbẹ̀ ó wá yọ àìmọye ọkùnrin ó sì yọ àìmọye obìnrin ó wá ṣe wá ní ìjọ kan oṣù tá a máa papọ̀ sídìí nǹkan oṣù tọ́lọ́run bá fẹ́ òun náà ní Islam. ọ̀rọ̀ tá a fẹ́ wá sọ lónìí ni pé kí ló fa sábàbí tí ìyapa ẹnu fi wáyé láàrin àwa mùsùlùmí kí ló fa sábàbí tẹnu wa kò sídìí iṣẹ́ tọ́lọ́run bá ṣe lẹ́yọ̀ kan kí ló fa sábàbí téèdè yòdè fi wáyé títọ̀ ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tẹ́lẹ̀ náà ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tẹnu wa papọ̀ sí nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́yọ̀ kan pé ká dojúkọ láyé tó sì torí ẹ̀ràn àwọn ànábì ọlọ́run bá wá tá bá wá ṣàlàyé nípa rẹ̀ nínú ẹ̀ náà láwa wọ́nà àbáyọ báwo la ṣe gbà padà sẹ́yìn nílùú Benin wa ń bí tí gbogbo àjọ máa sọ gbólóhùn ọba táàjọ máa sọ gbólóhùn kan náà táàjọ máa ṣẹ̀ṣẹ̀ kan náà nílùú Islam n ta fẹ́ tíráì nípa rẹ̀ ni wọ́n bá bí tá a bá sọ dé tagobalu á tún gbé kalẹ̀ fún ọjọ́ míì. hadithuna al-yawm. ọ̀rọ̀ wa lónìí gẹ́gẹ́ bá ṣe sọ. hawla tafarruq wal ikhtilaf alladhi hasala bayna al-muslimina fi Benin. a sọ fúnra wa nípa kí ló fa sábàbí tí ìyapa ẹnu àti èdè-yédè tó fi ń wáyé nílùú Benin àti ní gbogbo àgbáyé níbi Islam kan oṣù tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sáyé yìí. wa ma sababu alladhi ada ila hadha al-khuluqi shani'. kí ló wá sún àwọn ọmọ èèyàn débi ìwà tí ò da yìí torí ìwà tí ò da ni ṣe tiẹ̀ kí n ṣe tèmi ìwà tí ò da ni kí ìyapa ẹnu máa wáyé ìwà tí ò dáa ni kéde yéde máa wáyé nídìí tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ tí ò séde yéde nínú ẹ̀. ma anna Allaha tabaraka wa ta'ala amara bitamassuki wal intisami bi hablihi jami'an. bàbá sì wá wọnú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tá a bá wọnú ọ̀rọ̀ al-Qur'ani tá a bá wọnú ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam. àṣẹ tọ́lọ́wọ́n bá pa gbogbo àwa mùsùlùmí àgbáyé ni pé ká parapọ̀ sídìí òkun ọlọ́run ká parapọ̀ síbi òfin ọlọ́run ká parapọ̀ síbi gbogbo ohun tọ́lọ́run bá rán àwọn ànábì ẹ̀ wáyé pé ká wá ṣe ká parapọ̀ sí díẹ̀ lápapọ̀ ni ká má pín yẹlẹyẹlẹ. qala fi mahkami tanzil. tábàwọn náà ọ̀rọ̀ ọlọ́run ọba nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ́run bá fi pè wá ṣàkíyèsí nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ́run fi bá wa wí
nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ́run fi fi àmọ̀nà nínú tírà rẹ̀ tó fi dájọ́ láyé nínú tírà rẹ̀ tó sọ̀kalẹ̀ fún wa kó máa jẹ́ ìmọ̀nà fún wa. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم بشيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. Ọlọ́run bá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. إن الذين فرقوا دينهم àwọn tó wọ́n fi èdè òyedè sínú ẹ̀sìn wọn, àwọn tó wọ́n fi òpinya sínú ẹ̀sìn wọn tí ń jẹ́ ìsìlámù tá a mú lọ́wọ́ yìí. Ọlọ́run ní ànábì bá wa sọ fún wọn wípé o lọ́wọ́ nú ẹ̀. wa kanu shi'a. wa kanu shi'a tán sọra wọn di ìpín wọ́n sọra wọn di ìjọ wọ́n sọra wọn di mọ̀lẹ́bí wọ́n sọra wọn di ẹgbẹ́ nínú ìsìlámù yìí kan náà. Faraku dínà wọ́n pín ẹ̀sìn ní yẹ́lẹyẹ̀lẹ ẹnu wọn kò sídìí nǹkan tọ́lọ́wọ́n bá ara wọn kí wọ́n ṣe. lasta minhum fi shay'in. eré ànábì jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n lọ́wọ́ bá wà ànábì ò lọ́nu tí wọ́n ṣe nì o lọ́wọ́ nú ẹ̀ o lẹ́sẹ̀ nú ẹ̀ o sì lẹ́nu nú ẹ̀ àwọn ni wọ́n lò fẹ́ inú wọn àwọn ni wọ́n ṣe ń tó wù wọ́n tí wọn ò papọ̀ ṣe máa ṣe ń tọ́lọ́wọ́n bá ara wọn ká ṣe. innama amruhum ila Allah. Ọlọ́run dájúdájú gbogbo ohun tí wọ́n ṣe nì gbogbo ara tí wọ́n dá ní gbogbo ìwà tí wọ́n kò ní ọ ń bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run bá ń bi tó wọn Ọlọ́run bá kọ́ sí ibi tí wọ́n fi gúnlẹ̀ sí wọn ìpàdé rẹ̀ ń bẹ láàrin òun àtàwọn nígbà tán bá ti jáde láyé. thumma yunabbihum bima kanu yaf'alun. Ọlọ́run ní tí wọ́n ṣe ni á padà wá fún wọn nírò nípa rẹ̀ wípé ṣe ń ta ara yín pé kẹ́ lọ́ọ́ ṣe láyé nìyẹn ni ń ta ara yín pé kẹ́ lọ́ọ́ ṣe láyé ni pé kẹ́ parapọ̀ kẹjọ máa sin Ọlọ́run ọba lẹ́yọ̀ kan kí gbólóhùn yìí kó máa jẹ́ ọ̀kan kí ìdọ̀bálẹ̀ yìí kó máa jẹ́ ọ̀kan kí sùjádà yìí kó máa jẹ́ ọ̀kan ń ta ara yín pé kẹ́ lọ́ ṣe nìyẹn ara yín pé kẹ́ máa lọ́ ṣe ti yẹ kí n máa ṣe tèmi lọ́tọ̀ọ̀tọ̀ àwọn Ọlọ́run bá ara yín bẹ́ẹ̀. wa hadhihi al-ayatul karima tabayyana lana anna al-ummata tafarraqu wa asbahu mutashattitina mutafarriqina. àyà táwa mẹ́nu báyìí ó ń ṣe àlàyé fún wa wípé dájúdájú Ọlọ́run ọba òdodo ni ọba tó mọ̀ wá ní ọba tó mọ̀ wá lọ́lọ́hùn ọba tó sì mọ ìwà tá à ń kó ní ọba tó sì mọ àrà tá à ń dání. àyà yìí fi ń yé wa wípé ńgbà tá a pàṣẹ pé kájọ ṣọ̀kan ńgbà tá a pàṣẹ pé kájọ dìmọ́kùn kan náà nígbà tá a pàṣẹ pé kájọ dìmọ́fìn kan náà àwọn èèyàn wá dáyé wọ́n wá sọra wọn di tó pín yẹ́lẹyẹ̀lẹ wọ́n sọra wọn di tó pín játijàti tẹ́nu wọn kò sídìí ń tọ́lọ wọn bá torí ẹ̀dá wọn wáyé. wa kullu hizbin bima ladayhim farihun. ó wá di pé gbogbo òjọ kọ̀ọ̀kan wá ń dunnú lérí bó ṣe sọ́ra rẹ̀ dà ó wá ń di bí pé gbogbo ẹnìkọ̀ọ̀kan wá ń pàtàkì ìdí nǹkan tó wà kò jẹ́ ntọ́lọ́wọ́n bá ní ká papọ̀ sí mọ́ oníkálukú wa ó mú ọ̀nà rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ máa ṣe tiẹ̀ ìwọ máa jẹ́ báyìí èmi máa jẹ́ báyìí lábára wa láyé là ń ṣe lónìí. ma anna Allaha bayyana lana anna hadhihi al-ummata ummatan wahida. bó tilẹ̀ kó jẹ́ pé ọlọ́run ọba wa ọba tó dáa ni ó ń fi gbogbo ọ̀nà ṣàlàyé fún wa pé ìjọ mi tí ń jẹ́jọ tẹ jẹ́ mùsùlùmí wọ̀nyí ummatan wahidatan ọ̀kan ní tí ò ṣe é pín ọ̀kan ní tí ò gbọ́dọ̀ di yẹ́lẹyẹ̀lẹ ọ̀kan ní tẹ́ ẹ gbọ́dọ̀ máa ṣe fàǹfà láàrin ara yín èmi ọlọ́run bá mo ṣe níjọ kan oṣù. inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fa'budun. táwa lọ wo inú alukurani ó kàn ní gbangba gédégbè tọ́lọ̀ bá ń sọ fún wa níbẹ̀ pé inna hadhihi ummatukum ẹ̀yin àlùmọ̀ àti ànábì wa Muhammad ìjọ yìí tó jẹ́jọ yín ìjọ kan oṣù ni tẹ́ ẹ gbọ́dọ̀ pín yẹ́lẹyẹ̀lẹ tẹ́ ẹ gbọ́dọ̀ máa ṣe fàǹfà láàrin ara yín tẹ́ ẹ gbọ́dọ̀ máa jà tẹ́ ẹ gbọ́dọ̀ máa sọ pé máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kí máa ṣe tèmi ummatan wahidatan wa ana rabbukum fa'budun. Ọlọ́run èmi lọ́lọ́run ọba yín èmi náà ní kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ máa sìn kẹ́ ẹ lè rèrè jẹ tẹ́tẹ́ wá ṣe láyé. wa taqatta'u amrahum bainahum. Ọlọ́run pẹ̀lú bá a ṣe pàṣẹ fún wọn nì taqatta'u amrahum bainahum. wọ́n wá mú ọ̀bẹ wọ́n mú àdá wọ́n mú àáké wọ́n bá gé gbogbo ẹ̀ yẹ́lẹyẹ̀lẹ wọ́n pín sí yẹ́lẹyẹ̀lẹ wọ́n wá sọra wọn lóko tó wọ̀n eléyìí ó máa jẹ́ báyìí eléyìí ó máa jẹ́ báyìí wọ́n mórúkọ wọ́n sọra wọn bẹ́ẹ̀ nǹkan wọn ìṣe wọn ò wá papọ̀ mọ́ ẹ̀sìn wọn ò papọ̀ mọ́ ìwà wọn ò papọ̀ mọ́ èdè ìyèdè wá dé oníkálukú wá ń pàtàkì ibi tó bára rẹ̀
oníkálukú wá ń sọ pé àwọn lẹ́wọ̀n wà lọ́nà oníkálukú wá ń sọ pé àwọn nítọ́lọ́hún oníkálukú wá ń sọ pé wòlíì Ọlọ́run ọba ni wọ́n takọ́tọ̀ amrahum bainahum. àṣẹ tọ́lọ́hún wá pa wọ́n wá sọ di nǹkan tó pín yẹlẹyẹlẹ. kullun ilayna raji'un. Ọlọ́run ẹ lọ́mọ bó tilẹ̀ òkè pẹ́ láyé tó bó tilẹ̀ òkè lólè ayé tó gbogbo àrà tó wá wù kẹ́ dá láyé ẹ̀ ń padà bọ̀ wọ́dọ̀ wa Ọlọ́run tẹ́ wà jábọ̀ ń tẹ́ ṣe láyé. wahidatan sunnatakum sunnatan wahida millatakum millatun wahida. Ọlọ́run wá ń sọ fún anu àyà yìí pé ummatukum ummatan wahida. ìyẹn ni pé ìjọsìn yín ọ̀kan ni ṣẹ̀ríà yín ọ̀kan ni súnà tẹ́ ẹ máa tẹ̀lé ọ̀kan ni ummatan ìjọ kan ni tó ṣe pé ọ̀kan ni tẹ́ ẹ máa parapọ̀ síbi òfin Ọlọ́run ọba ẹyọ kan pápẹ́ yín ní sunnatan wahidatan súnà kan lẹ́jọ́ máa ṣe shari'atan wahidatan òfin kan náà ló pa yín pọ̀ ìtumọ̀ ummatan wahidatan nìyẹn ala dinin wahidin lórí ẹ̀sìn kan oṣù tí ń jẹ́ Islam òun lọ́lọ́run bá pa yín pọ̀ sí tí kò sí nǹkan tó gbọdọ̀ pín sí yẹlẹyẹlẹsẹ́. wa ana rabbukum fa'budu. èmi náà sì lọ bá yín èmi náà lọ bá yín tẹ́ máa jọ́sìn fún èmi lọ bá yín tẹ́ máa tẹ̀lé èmi lọ bá yín tẹ́ máa wárí fún kò sí ọba kan tẹ́ tó ń wà lọ́bì kan mọ́ lẹ́yìn èmi Ọlọ́run. fàṣírílẹ̀ ẹ̀tùkúlù àtàbáyẹ́nà lànà ànàtàfọ́rúkọ lẹ́sàfihì khayrun. àyà ìwà ń sọ fún ọ pé dájúdájú ìpín yẹlẹyẹlẹ kò sóore ń bẹ kò sóore ń bẹ fẹ̀yìn mùsùlùmí kẹpín yẹlẹyẹlẹ kélé yìí máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kítọ̀ wọn máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kò sóore fẹ̀yìn mùsùlùmí bẹ̀ rárá àbùkù ni wàhálà nísìnyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín. wa amara nabiyyahu wa rasulahu an yatabarra'a minal ladhina farraqu dinahum. Ọlọ́run wá ń pa ànábì rẹ̀ láṣẹ pé wà nábì ó ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ lójú ayé rẹ̀ ó sì ṣeé ṣe kó ti lọ tán kó máa ṣẹlẹ̀ gbogbo àwọn tó bá pín sí yẹlẹyẹlẹ tí wọ́n sọ ọ́ di tí wọ́n gbọ́ wọn ara wọn yé mọ́ tí wọ́n sọ ọ́ di pé wọ́n àjọ ṣe nǹkan kan náà mọ́ yọwọ́ níbẹ̀ má lọ́wọ́ sínú ẹ̀ fún wọn kọ̀ fún wọn pé yẹn kọ́ lọ́wọ́ bá rán ẹ pé kó wá ṣe láyé ṣàlàyé fún wọn kó tó lọ tó bá jáde láyé jẹ́ kan bá àsọ́lẹ̀ rẹ̀ ńlẹ̀ pé ìwọ Ọlọ́run bá wà nábì ó lọ́nu tí wọ́n ṣe ni Ọlọ́run ò rán wọn léyìn wá ṣe láyé. thumma yunabbi'uhum bima kanu yaf'alun. kó sì máa jẹ́ ọmọ ayé wọn wípé gbogbo bá ṣe ń pín yẹ́lẹyẹ̀lẹ nì tẹ́nu wọn ò kò láti lè jọ máa ṣe ra wọn láǹfààní tẹ́nu wọn ò kò láti lè máa ran ara wọn lọ́wọ́ tẹ́nu wọn ò kò láti lè máa gbẹ́sìn Ọlọ́run ọba ga dájúdájú wọn padà rojọ́ ẹ̀ tán bá padà sọ́dọ̀ àwọn Ọlọ́run bá padà fún ní kálukú ní ìròhùn tó wá gbé ṣe láyé tí ò tẹ̀lé ìlànà àtọ́lọ́run lérí pé a gbọ́dọ̀ kú yẹlẹyẹlẹ. وقد يسأل سائل فيقول إن المسلمين اليوم تفرقوا متفرقون. فما هي أسباب هذه الافتراق وقد يسأل سائل oníbèrè ó lè ó ṣeéṣe káwọn ẹnìkan kó béèrè pé tó pẹ̀lú gbogbo àyà tọ́lọ́run bá sọ kalẹ̀ àti gbogbo hadith tó sọ pé a gbọ́dọ̀ fọ́nká yẹlẹyẹlẹ a gbọ́dọ̀ máa ṣe yapa ẹnu láàrin ara wa pẹ̀lú gbogbo hadith wọ̀nyẹn pẹ̀lú gbogbo àwọn àyà wọ̀nyẹn kí ló wá dé kí ló fa sábàbí tá a fi di ìjọ yẹlẹyẹlẹ lónìí tóníkàlùkù ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tóníkàlùkù ń rìn lérí ọ̀nà rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ló lè faru sábàbí bẹ́ẹ̀ èèyàn lè máa béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wọn. as-sababul awwal. sábàbí àkọ́kọ́ tó fi ṣẹlẹ̀. kaidul kaidina bi asnafihim. àkọ́kọ́ òun ni pé ète àwọn elétekéte nígbà tọ́lọ́run bá kó ẹnu mùsùlùmí jọ tán àwọn kan wá ń bẹ tó wọ́n jẹ́ elétekéte nínú àwọn èèyàn lórí ìrànràn wọn nínú àwọn ẹ̀sìn àbáláyé nínú yahudi wọn nasara nínú àwọn yahudi àti nasara wọn ò jẹ́ káwọn mùsùlùmí ó gbádùn àwọn ni wọ́n ń kó sí wọn láàrin pé ṣé báyìí náà lẹ́ẹ̀ máa ṣe ni ní náà máa kàyín tó báyìí lẹ́ẹ̀ ní nísinmi gbogbo ìgbà náà lẹ́ẹ̀ máa pẹnu pọ̀ ní gbogbo ìgbà náà nìkan ó máa lọ ní kaidul kaidina ète àwọn elétekéte bí asnafihim min alil yahudi wan nasara wa ghayrihim. lórí ara wọn nínú àwọn yahudi àti nasara àwọn gan ò jẹ́ káwọn mùsùlùmí ó gbádùn níbi kan panupọ̀ káṣẹ̀ sí wọn. àtàní. ẹlẹ́kejì. rùwúsù alẹ́ àhọ́wá alladhina yajiduna masalika shasiyata aw shabiyata fil iftiraq. tábà tún wo ohun tó fa sábàbí tẹnu mùsùlùmí ò kò láyé lónìí wa khasatan nílùú Benin òun ni pé àwọn tó jẹ́ aṣáájú nínú ìfẹ́nú àwọn tó ń jọba ìfẹ́nú ń jọba lọ́dọ̀ wọn tó ń jẹ́ aṣáájú tó ń jọ̀gá
ẹ̀rí bẹ́ẹ̀ àwọn náà wà nù ẹni tí ń ṣe wàhálà wípé kẹ́nu wọn má kò nítorí pé níbi àìkó ẹnu yẹn ibẹ̀ làwọn ti ń róore tiwọn ìfẹ́ ẹnu ń dà wọ́n láàmú ṣùgbọ́n wọ́n mọ̀ pé báwọn bá jẹ́ kẹ́nu mùsùlùmí ó kò àwọn ò ní róore táwọn ń rí àwọn ò sì ní rí àǹfààní tó jẹ́ tàwọn nìkan táwọn ń rí ẹ̀rí bẹ́ẹ̀ àǹfààní tó jẹ́ tiwọn nìkan ìfẹ́ ara wọn tí wọ́n ní nì pẹ̀lú ìfẹ́ ẹnu nì ní ara oore tí wọ́n rí lára pínpín yẹlẹyẹlẹ tá a pín yẹlẹyẹlẹ tára òkè ò gbọ́ra àṣàlẹ̀ yé tára òtún ò gbọ́ra òsì yé táwa ń ṣe yẹlẹyẹlẹ nì ohun gangan làǹfààní tí wọ́n rí. wọ́n kẹ́dà alẹ́ a ó ṣàbíyà àbí àǹfààní wípé àwa ìjọ tiwa àwa la níjọ jù àwa olùmọ̀ la níjọ jù àwa aláìmọ̀ la níjọ jù àwa táwa níjọba la níjọ jù ẹ̀rí bẹ́ẹ̀ a ó ṣàbíyàtò fìlìtìrọ́ọ̀kì níbi níníjọ tẹ́nìkọ̀ọ̀kan níjọ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí sì ń ráǹfààní bẹ̀ wọn ò lè jẹ́ kí ẹnu mùsùlùmí ó kò kájọ máa sọ nǹkan kan náà kájọ máa gbèrè ẹ̀tọ́ wa lápapọ̀ oníkálukú ń sáré wípé ibi táwa wà yìí àwa ló yẹ ká máa ṣe báyìí àwa ní báyìí tọ́ sí kò jẹ́ kẹnu wa kò sì jẹ́ kí ìlọsíwájú máa bá wa kadhalika atba'uhum fil ghawgha'iyyati. wa kadhalika atba'uhum minal ghawgha'iyyati bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀gá onífẹ̀ẹ́ inú yìí pẹ̀lú àwọn àwòyàwóyà tó wà láàrin wọn tó wà lẹ́yìn wọn àwọn tí wọ́n sọ pé bàbá abẹ́ ṣe ń ṣe náà ló dá ẹ má dá àwọn olùmọ̀ yẹn lóhùn ẹ má dá àwọn ìmáàmù yẹn lóhùn ẹ má dá àwọn ìjọba àwọn yẹn lóhùn dájúdájú ń ta bá sọ àwa láwa ń bẹ̀ lónìí ń ta bá ṣe lónìí àtàwọn ọmọ lẹ́yìn wọn àtàwọn onífẹ̀ẹ́ inú wọn yẹn tó jẹ́ pé àǹfààní ara wọn ni wọ́n ń sáré sí wọn ò sáré sí àǹfààní gbogbo mùsùlùmí nílùú Benin wọn ò sáré sí àǹfààní gbogbo mùsùlùmí àgbáyé báwo ni ọ̀dẹ̀dẹ̀ tí wọ́n ó ṣe máa tutù báwo ni tó ń fẹ́ ó ṣe máa ṣe pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn wọn tó ń ṣe wòyàwóyà láàrin lẹ́yìn wọn àwọn nínú wà nù sábàbí ń tẹnu òfin kò nílùú wa níbẹ̀ náà. àtàlísù mínàlẹ̀ àṣìbáàbì. nínú àwọn sábàbí kẹta nínú táwọn olùmọ̀ ṣàkíyèsí wọn kọ kalẹ̀. al-jahlu wa zalika bi adami tafaqquhi fi ddini. tá a bá wo ohun tó tún fa sábàbí ni pé al-jahlu wa adami tafaqquhi fi ddini àwọn kan ń bẹ tó ṣe pé àìrìn ìjìnlẹ̀ nínú àgbọ́yé ẹ̀sìn láàmù ń dà wọ́n láàmù àìgbọ́ àgbọ́yé ìsìláàmù àìmọ̀kan àìrìnjìnà nínú ká gbọ́ ìsìláàmù yé ń dà wọn kan láàmù wọ́n sì lẹ́nu ọ̀rọ̀ wọ́n sì níjọ agbára sì ń bẹ lọ́dọ̀ wọn ìyá máa fa sábàbí tó ṣe pé tẹ́bá rẹ̀ nìkan tí mo bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá ní báyìí ní ká ṣe àìmọ̀ tiẹ̀ nì ni ó fẹ́ máa gbéfi máa borí àwọn tó nímọ̀ àìgbọ́ àgbọ́yé ẹ̀sìn tiẹ̀ nì ló fẹ́ máa gbéfi máa borí àwọn tó Ọlọ́run bùn nímọ̀ tó sì fún lákàá pé báyìí ní ká ṣe báyìí ní ká ṣe òun wà gbé àyè máa tiẹ̀ nì wọ́n bá pógọ̀ dáadáa kò gbọ́ àgbọ́yé ẹ̀sìn yóò máa wá fẹ́ fi rinlẹ̀ wípé báyìí la gbọ́dọ̀ ṣe báyìí la gbọ́dọ̀ ṣe tó ṣe pé wàhálà ọmọdé. wal-jahlu bi sunnati nabawiyyati usuluha. bí ádámì tafakkuri fi dini kò gbọ́ àgbọ́yé ẹ̀sìn àkídàtàn àdìọ́kàn àtọ́lọ́hun òdodo kò sí láyà rẹ̀ wọ́n ṣẹ̀rẹ̀ àtàn kò sí mọ́ tí ń jófin ìsìlámù tá a lè fi máa dájọ́ ní ìsìlámù kò mọ́ wal-jahlu bi sunnati usuliha wa qawaidiha kò mọ ìpìlẹ̀ súnà ìgbà wo là á fi súnà fi dájọ́ ìgbà wo là á fi súnà sọ̀rọ̀ kò mọ ìpìlẹ̀ súnà bẹ́ẹ̀ náà ni kò mọ àwọn ẹtútú tó ní tí ó máa fi sọ̀rọ̀ ní ìsìlámù ìfẹ́ ẹnu lójókòtì wàhálà lójókòtì láti lè máa fi dájọ́ láti lè máa fi ṣe gbogbo kíní ẹ̀ náà ń fa ìyapa ẹnu nínú ìsìlámù. as-sababu rabi'. sábàbí kẹrin tí wọ́n tẹnu òfin kò. al-khalalu fi manhaji talaqi ddin. tàbátú àwo ọ̀nà tẹ́lòmíì lọ́gbà fi wá mọ̀ al-khalalu fi talaqi ddin ọ̀nà tẹ́lòmíì fi lọ́gbà fi wá ìmọ̀ tiẹ̀ tí ò gbọ́ àgbọ́yé ń tó lọ wá kò gbọ́ àgbọ́yé rẹ̀ ó kàn lọ gbé ẹ̀sìn wá ó kàn lọ rí ẹ̀sìn mú lókè tó fẹ́ máa fi ṣèdájọ́ ní Islam òun náà wà nù tí ń fà tẹnu òfin kò. wa dhalika bi akhadhihi min butunil kutubi. ó kàn ń lọ mú ìdájọ́ ẹ̀sìn tiẹ̀ nínú àwọn tírà ńláńlá ni oyè kò gbọ́ àgbọ́yé tí ń kà kò sì mọ̀ ṣùgbọ́n kàn ń gbé kalẹ̀ pé báyìí ló yẹ ká máa ṣe sí. dunal ihtida'i bil a'imma. al-adulu siqat láì lọ tẹ́tìrà síwájú àwọn àáfàá àwọn olùmọ̀ tán ní déédéé lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n gbọ́ àgbọ́yé ẹ̀sìn òun ò lọ tẹ́tìrà tiẹ̀ níbìkan íńtánẹ́ẹ̀tì nìkan kéwú àbí kó kàn máa lọ gbé tìrà Buhari kan sọ báyìí
kò gbọ́ àgbọ́yé ẹ̀ nǹkan ń ṣe tó wu ni ń fi ń dẹ̀sìn rú ń fi ń fa òde òyedè nínú Islam. wa tulabul ilmi mawthuqu bihim wa bi ilmihim. bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ṣe wípé a ní ìgbàgbọ́ sí ìmọ̀tàn lọ́wọ́ òun ò ṣe bẹ́ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ bàbá ti wá padà wá a máa wá ṣe àlàyé lọ nínú sábàbí tó fa ti gbogbo ẹ̀ fi ń rí bó ṣe ń rí tó èdè fi wá subhana rabbika rabbil izzati amma yasifun. wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. السبب الرابع الخلل في منهج تلقي الدين. nínú àwọn tó fa sábàbí gẹ́gẹ́ bí àlàyé wa tá à ń bá bọ̀ nínú àwọn tó fa sábàbí tí èdè fi dé tẹnu wa ò fi papọ̀ òun náà ni alhalalu àyè tó yọ níbi pé a fẹ́ máa fi nǹkan fi ṣèdájọ́ nù Islam lọ́dọ̀ àwọn kan tó ṣe pé wọn àgbọ́ àgbọ́yé ẹ̀sìn rárá wọ́n lọ gba ìmọ̀ tán fẹ́ máa fi ṣẹ̀sìn nínú àwọn tírà ńláńlá ni wọ́n ti lọ mú dúnà lè ti dábìlà ìmọ̀ gbogbo ìgbà tí a bá sì fẹ́ kọ́ ìmọ̀ ó lọ tẹ́ tírà síwájú àwọn èèyàn ni ó ti gba foundation tó dá níbẹ̀ náà kó tó máa lọ wá ìmọ̀ nínú internet a kì í bẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀sìn nínú internet ó lọ lékéwù ní ilékéwù tó sì fẹ́ lọ ó lọ gba ìmọ̀ lọ́dọ̀ àwọn ẹni tó ṣe wípé wọ́n ní déédéé lọ́dọ̀ Ọlọ́run ìdí nìyẹn gbogbo lékéwù kọ́ la lè fọmọ sí ẹ wo lékéwù àwọn ẹni Ọlọ́run tí wọ́n ní déédéé tí wọ́n sì lẹ́sìn tí wọ́n sì gbọ́ àgbọ́yìn tó fẹ́ máa kọ́ àwọn èèyàn wọ́n tó láàbò ẹni máa ń sókú nàbìrín tẹ́ ẹ̀ bá lè rí àwọn àfa àwọn yẹn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn ọmọ wọn tó wọ́n fi sílẹ̀ tí wọ́n gba ẹ̀kọ́ dáadáa lọ́dọ̀ àwọn òbí wọn àti ẹ̀sìn tó dáa nì ẹ mọ ọmọ lọ bẹ̀ wọ́n lọ kọ́mọ ẹ̀sìn níbẹ̀ èyí tán bá kọ́mọ ẹ̀sìn níbẹ̀ wọ́n gbà mọ wọn wọ́n gbà wá wọn wọ́n gbẹ̀sìn wọn kó tó lè di pé a máa wá dá sọ́rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n gbà táyé wà ń lọ bí tí ń lọ oníkálukú láì nímọ̀ láì tẹ́tìrà síwájú àfa kan láì ní foundation tó dáa kó tó máa lọ́nu internet wọ́n kà máa sọ pé alọ́run Buhari àwọnù tíra Albani àwọnù tíra ẹnìkan tíra tó ń lọ wo ní ǹjẹ́ o gbàgbọ́ yí ẹ̀ ǹjẹ́ o gbàmọ̀ lọ́dọ̀ àfa akẹ́kọ̀ọ́ tó máa gbé ẹ̀sìn nǹkan bẹ́ẹ̀ fi adájọ́ nú ẹ̀sìn gbogbo kínní ẹ̀ náà ní fa èdèyedè ní fàyàpá ẹnu oníkálukú fẹ́ máa dúró lórí agbára rẹ̀ lérí wọn bá làákàyè rẹ̀ tó ní. asababul khamisu. sábàbí karùn-ún. intiqadu ma lam yardi fil Qur'ani wa sunnah. ká máa wá ní ìgbàgbọ́ sí tí ò sínú Qur'ani fi máa ṣẹ̀sìn ká máa wá ní ìgbàgbọ́ sí tí ò sínú súnà ànábì wa Muhammad kákan dédé wọn wò furuufú wípé Ọlọ́run bá sọ báyìí àyà ọ̀hún kò ké kò sọ ní súrà tó wà kò sọ àyà náà gangan nǹkan sọ pé Ọlọ́run bá sọ báyìí ní wa nínú Kùránì kẹrin bẹ́ẹ̀ náà ni ó sọ pé ànábì wa Muhammad sọ báyìí ànábì Muhammad sọ báyìí kí lè ànábì sọ náà gangan nínú tírà wo àwọn àfáà wo ló gba ọ̀rọ̀ yín wá ẹ kàn máa gbọ́ bẹ́ẹ̀ ni wàtàwọn bí máa ń lámú yẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àti máa fi ntọ́lọ́wọ́ ọba òṣèlófin ká fi ṣẹ̀sìn òun ni wọ́n gbé kalẹ̀ wọ́n mọ̀ fi ṣẹ̀sìn. ẹ ti kọ́ dáhùn. ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́yìn tí ń nádìí ọkàn sí. àwòkọ́ láhùn. lẹ́yìn tí ń sọ ọ́ jáde lẹ́nu. àwọn àmàlà. àbí ká máa fi ṣiṣẹ́ gbogbo kinní wọ̀nyẹn ń fa àìkú ẹnu torí pé ńgbà tẹ́yìn bá ń sọ pé báyìí l'Ọlọ́run sọ báyìí l'Ànábì sọ táwọn sì ń lọ gbé àwáwí ọ̀rọ̀ òbótó ọ̀rọ̀ tí ó wọjọ ọ̀rọ̀ tí ó dàlúrú ọ̀rọ̀ tí ò ní jẹ́ kẹ́nu ó kò tí máa ń jáde lẹ́nu wọn ìmáàmù la sì pè wọ́n àfáà la pè wọ́n tí wọ́n kàn déédéé wò furuufú kò sí àdísì kan tán fẹ́ ké kò sí àyà kan tán fẹ́ ké wọ́n kàn déédéé máa sọ bótó ọ̀rọ̀ lẹ́nu lérí ìfẹ́ ẹnu láti lè máa dájọ́ rú ẹjọ́ òní kò ẹnu òní kò oníkálukú fẹ́ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àfi ká máa ṣe gbogbo nǹkan lérí ìlànà bọ́lọ́run bá ṣe sọ bá Ànábì wa Muhammad ṣe sọ ká tó lè lálàáfíà. asadisu. ẹlẹ́ẹ̀kẹfà. atakusiru fífa àmì fi kíhìlìkìlá. ẹlòmíì ò mọ ìkògbọ́ àgbọ́yé gbàtà máa ń ṣe fàǹfà ìgbà wo làá máa ń ṣe fàǹfà nínú Islam
la fẹ́ bá ṣe fàǹfà ta la fẹ́ bá jomitoro ọ̀rọ̀ ẹlòmíì ìmọ̀ rẹ̀ ò kájú ẹ̀ kò lágbòye ẹ̀ kò rìn jìnnà níbẹ̀. máa yasugu wa máa la yasugu lè khilafu fi. kí ló yẹ ká ṣe fàǹfà lórí ẹ̀ kí là ń wọ́ kí là ń fà nínú ẹ̀sìn àìmọ̀ àìrìn jìnnà kò jẹ́ kẹ́nu ó kò àwọn yẹn ló sì fẹ́ máa fòfin lélẹ̀ àwọn yẹn làwọn èèyàn fẹ́ máa sá fún àwọn yẹn làwọn èèyàn fẹ́ máa wárìrì fún kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. wà mata yanzaru mukhalifu wà mata la yanzaru. ìgbà wo lálẹ́ wo ẹni tí ń bá wa fa nǹkan pé tó wọn bá bó ṣe yé má nìyẹn wọn bá bó ṣe gbọ́ àgbọ́yé nìyẹn ìgbà wo ló yẹ ká ṣe bẹ́ẹ̀ ìgbà wo ni ò yẹ ká ṣe bẹ́ẹ̀ ìgbà wo ni ká bá ẹni tí ń yapa ẹnu ìgbà wo ló yẹ ká bá wí ìgbà wo ni ò yẹ ká bá wí gbogbo kinní wọ̀nyẹn la gbọ́dọ̀ mọ̀ kẹ́nu wọn tó lè máa kó kátẹ́lì má tó lè máa ṣe nǹkan kan náà ṣùgbọ́n kákan dédé máa wòran ká máa bú ebú ká máa sọ̀sọ́kúsọ ká máa ṣépè ká máa fanfa tí ò wúlò tí ò já sí nǹkan kan ní Islam kákan dédé máa ṣe lọ bẹ́ẹ̀ ẹnu ò lè kó. wà mata tutlaqu alayhi wasful kufri. ìgbà wo láàpẹ èèyàn ní kèfèrí ṣé wọ́n bá pé ó ti bẹ̀rẹ̀ sí wádìí ọ̀rọ̀ lẹ́nu yín ṣé wọ́n bá pé ó ti bẹ̀rẹ̀ sí bá yín fa ọ̀rọ̀ náà ló ti di kèfèrí lẹ́sẹ̀kẹsẹ̀ kèfèrí ni ọmọ náà ni pòkì ni ìgbà wo ló yẹ ká sọ bẹ́ẹ̀ fẹ́yàn irú iṣẹ́ wo ni ó ṣe ìwà wo ni ó kù débẹ̀ ká tó máa sọ gbólóhùn bẹ́ẹ̀ fún un. asabi'un. ẹlẹ́keje. ta'athur ba'dil muslimina bil afkari wal falsafa tilwafida min biladil kuffar ala al muslimin. ìmọ̀ lápá àwọn apá kan àwọn mùsùlùmí kan ń bẹ tó ṣe pé ilẹ̀ òkèrè làwọn gbé lápèjúwe ká sọ pé wọ́n gbé Faransa wọ́n gbé Amẹ́ríkà wọ́n gbé Russia ṣẹ́mọ̀ Islam wà náà wọ́n bẹ̀yẹn ṣùgbọ́n kò rinlẹ̀ bí Saudi kò rinlẹ̀ bí Qatar kò rinlẹ̀ bí Kuwait kò rinlẹ̀ bí Masar Islam wà lọ ní àwọn ìlú wọn yẹn ṣùgbọ́n kò rinlẹ̀ wọ́n ti wá lọ gba àṣà àti ṣe sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ dání wọ́n fẹ́ máa wá fi ṣe ìdájọ́ nínú Islam wọ́n fẹ́ máa wá fi òfin lélẹ̀ nínú Islam alafkari wal falasifati wafidati min biladil kufari ala muslimin. wọ́n lọ gba falsafa wọ́n lọ gba filosofi wọn ní Russia ní China l'Amẹ́ríkà ẹ̀rí bẹ́ẹ̀ láti lè máa wá sọ fún àwọn mùsùlùmí pé báyìí ló sì yẹ ká máa ṣe báyìí ló yẹ ká máa ṣe tí ò bá ìlànà tiwa mu ní Islam gbogbo kíní wọ̀nyẹn ló fa àìkó ẹnu gbogbo kíní wọ̀nyẹn ní ń fa táwọn apá kan sọ pé tó wá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa ṣe ẹ máa ṣe tiyín lọ́tọ̀ káwọn náà máa ṣe tiwa lọ́tọ̀ tí ò sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn tó lọ gbé kíní yẹn wá wọ́n lọ gbà á lọ́dọ̀ àwọn kèfèrí ni wọ́n lọ gbà á lọ́dọ̀ àwọn tí ò gbọ́ àgbọ́yé ẹ̀sìn yẹn làwọn ń pè lọ́làjú ọ̀làjú yẹn náà fẹ́ máa kì bọ́lẹ̀ nínú Islam ká máa fi dájọ́ ká máa fi sọ̀rọ̀ kò wá ní àdọ́gba fáwọn tó wà lọ kéwú sàn kò ní dọ́gba fáwọn tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn kò ní dọ́gba fáwọn tí ìbẹ̀rù Ọlọ́run bá ń bẹ láyà wọn pé ṣé báyìí náà la máa gbàgbàkúgbà lọ́dọ̀ àwọn eléyìí ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa lọ lọ́tọ̀ káwọn náà máa lọ lọ́tọ̀. àtàmínú. ẹlẹ́kẹ̀ẹ́jọ. alasabiyatu bishatta bi asinafiha. èyí tó jẹ́ kẹ̀ẹ́jọ nínú tí ò tún jẹ́ kẹrùn wá kò kájọ máa ṣọ̀kan ní Islam. alasabiyatu ìmọ̀tara ẹni àwa ni alasọ̀bíyàtì àwa ni tí ò bá sáwa kò sẹ́lòmíì àwa ló tọ́ sí àwa la wà nípò àwọn bàbá wa ní máa ń joyè báyìí tẹ́lẹ̀ àwọn ìyá wa ní máa ń joyè báyìí tẹ́lẹ̀ wọ́n wá sọ òye ìsìlámù di òye ẹbí wọ́n sọ di àwa náà la lè ṣe ilé wa náà gbé ń ṣe alasọ̀bíyàtì bishata sinafiha lórí ìrànràn ìmọ̀tara ẹni ni Yorùbá ń pè pé àwa níṣẹ́ àwa ló tọ́ sí àwa làwọn ń jẹ ilé wa náà ti ń jẹ ìmáàmù ilé wa náà ti ń jẹ bàbá àdínì ilé wa náà ti ń jẹ gbá alasọ̀bíyàtì abẹ́lẹ́yìí kì í ṣọmọ wa eléyìí ará ni láàrin wa ní Ìsìlámù sí pàápọ̀ pé innamal mu'minuna ikhwa gbogbo ẹ̀wọ̀n mùmínì ọmọ ìyá kan náà ní ẹ má yẹ̀yà ẹ má ṣe ẹ̀yàmẹ̀yà ẹ má ṣe bẹ́ẹ̀. sawa'u kanat mazhabiyatan. kódà kó jẹ́ pé ẹ̀yàmẹ̀yà yìí kó jẹ́ ti mazhabi pé àwa yìí alùsùnà làwa ẹ̀yin alùbídà ní ẹ̀yin tìjàníyà ní
ẹ̀yin kọ̀dàríyà ní ẹ̀yin àlàwíyà ní ká máa wá la gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́lọ́mọba ò sì là wá lọ́tọ̀ọ̀tọ̀ tọ́lọ́mọba òpin ayẹlẹyẹlẹ. àwọn ṣàbíyàtà. àbáwọ̀ àjọ ti sàmálì ní àwọn àjọ ti wèméèní àwọn àjọ ti kìnnìkanní ká máa wá pínpín náà yẹlẹyẹlẹ kẹ́nu wa má kò ṣeré nǹkan oṣù tí gbogbo ọjọ́ máa tẹ̀lé látòkè délẹ̀ tí gbogbo ọjọ́ máa tẹ̀lé tí ó jẹ́ òfin kan tí ó máa pa gbogbo apọ̀. àwọn kọ̀bàlíyàtà. abẹ́bí wa ní kọ̀bàlíyàtùn àbáwọ̀ ẹbí wa àwọn ẹbí wa àwa la nílùú àwa la lẹ̀sìn àwa la gbọ́dọ̀ máa jọ̀gá àwa ni ọlọ́run ọba gbọ́lá fún gbogbo kinní wọn yẹn kò ní jẹ́ kẹ́nu ó kò tẹ bá fi hàn nìkan pé kì í ṣọmọ yín kì í ṣẹbí yín kì í ṣara yín tẹ bá fi hàn bẹ́ẹ̀ tágbára kan bá ń bẹ lọ́dọ̀ yóò máa lò ó lé yín lórí. Allahu Akbar. tó bá ní màkàn yóò máa lè lóyún lórí tó bá lágbára kan yóò máa lè lóyún pé ó dáa ọlọ́run sì ṣe mí báyìí ẹ̀yin tẹ ẹ jẹ́ bí ẹ̀yin tẹ ẹ jára ẹ̀yin tẹ ẹ jọ́ màlúù ẹ sírípò ń sì ṣe báyìí fún yín kò ní jẹ́ kẹnu ó kò kájọ máa ṣe nǹkan kan náà. àwọn kìfìbíyàtà. àbí ká máa pera níjọ àwọn ẹgbẹ́ ìkọ̀wánì ní àwọn ẹgbẹ́ kọ̀bàlíyà ní àwọn ẹgbẹ́ sàlàfíyà ní àwọn kìfìbíyàtà àbí ká máa ṣe níjọ ọjọ́ pé àwa àníbẹ̀yìn ṣe ìrun kíkí lẹ́yìn tí kò wọlé ọlọ́run ògbàrún yín àwa lálẹ́ sí i. Allahu Akbar. gbogbo kinní wọ̀nyẹn tá a mú lọ́wọ́ kò jẹ́ kẹ́nu ọmọ mùsùlùmí ó kò jẹ́ kí ìlọsíwájú ó wà ó wá ń fa sábàbí táwọn tí ò tó jẹ wá ń yà wọn wá ń jẹ wá níyà. التاسع ẹlẹ́kẹ̀sán. التساهل في مقاومة ومغاربة مظاهر البدع في المسلمين. ìmọ̀ fìràre ìmọ̀ fọwọ́ yẹpẹrẹ mú kí ni nǹkan náà gbogbo ẹni tí bá ń gbé bídíà hàn àdádálẹ̀ hàn ní gbangba gẹ́gẹ́ ká má tìjú láti sọ pé lágbájá àdádálẹ̀ lè yí ìdí ẹ̀dà nínú kùránì ìdí ọ̀rọ̀ ẹ̀dà nínú súnà nàbí wa Muhammad ìdí ọ̀rọ̀ ẹ̀dà lọ́dọ̀ àwọn olùmọ̀ àgbáyé èyí tó gbé kalẹ̀ yìí kì í ṣọ̀nà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ lọ yóò máa lapa lára wa díẹ̀ títí làwọn tó gbé kinní ẹ̀ dání ojú òtún wa bẹ̀rẹ̀ sí ti àwọn náà ṣùgbọ́n ká wá sọ pé tọ́ tá a bá sọ ọjà ní mọ́ńdà tá a bá sọ wàhálà ní mọ́ńdà ká wá dákẹ́ kò ní lè jẹ́ kí ìlọsíwájú kó bá nǹkan kan kinní ẹ̀ yóò sì máa ṣe kinní yóò máa ga sí ni tàṣídáàdù yóò máa lékún yóò máa dàgbà wàtàkùsùrù yóò sì máa pọ̀ sí ni. al-ashir min al-asbabi. nínú àwọn tó tún fà á. tarikul amr bil ma'ruf wa nahy anil munkari. nínú tó tún fà á tó ṣe pé ẹnu oko tarikul amr bil ma'ruf àwọn tó fẹ́ máa pa wá láṣẹ ká ṣe dáadáa àwọn tó fẹ́ máa ṣe wáàsí fún wa pé àwa gbèjù sílẹ̀ pé ẹ̀rù ń bà wá a fẹ́ ṣe wáàsí òdodo mọ́ a fẹ́ ṣe wáàsí òótọ́ mọ́ tarikul amr bil ma'ruf káwá fi àṣẹ pé káwọn èèyàn máa ṣe dáadáa káwá fi sílẹ̀ ká má sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ pé èyí ló da èyí ló da èyí ló da ìsìnkìyàn ó lè jẹ́ pé ojú ní tiwa alhaufan àbí bẹ̀rù àbí èkéyìí nínú tí máa ń jẹ́ kí a má lè pàṣẹ kí a má lè jíṣẹ́ ọlọ́run ọba mọ́ tá a bá ti filẹ̀ tá a sọ̀rọ̀ fún ẹni tó yẹ ká sọ̀rọ̀ fún tá a fọ̀nà mọ́ ẹni tó yẹ ká fọ̀nà mọ́ tá a kọ aburú fún ẹni tó yẹ ká kọ aburú fún bó tilẹ̀ òkípo rẹ̀ ó tó tá a bá filẹ̀ bẹ́ẹ̀ ẹnu ò ní kó. wa munasaratu lil amri wa dhi shani fil umma. bẹ́ẹ̀ náà ni àwọn tí a bá ṣe láṣíwájú wa ṣàwáwò àwọn bàbá wa ìmáàmù ni làbá rí pé èyí tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó káàrọ̀ra sọ fún wọn pé bàbá èyí tẹ̀ mú lọ́wọ́ yìí kò lọ munasahatu ulul amr abáwọn ìjọba wa tá má ṣe ìlú dání èyí tẹ̀ ń ṣe yìí kò fọ oore wá lù kò fàdùnnú wá lù ìjà ni ó padà fà wàhálà ni ó padà fà munasahatu wọn ní ká kì wọ́n nílọ̀ áwòsí shanin àwọn olówó àwọn tó wà nípò àwọn ọlọ́lá ká má wò wọ́n níran irú bàbá wa tó gbélé iṣẹ́ ìkalẹ̀ nísì káwá tó ipò òun ló gbélé iṣẹ́ kalẹ̀ káwá rí nídìí nǹkan kan tó kù díẹ̀ káàtó káwọn sọ pé bàbá wa Abdulrazaki èyí kù díẹ̀ káàtó nú ẹ̀sìn má ṣe báyìí náà mo fi bá bàbá wa náà dúpẹ́ nígbà tí wọ́n fi wọ́n jọba aláàfin ọba níjòfin mo wà ń bẹ̀ ni wọ́n sọ fún mi ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n ń joyè ọba ó ní nǹkan tó ń gbé fún wọn àmọ́ ńgbà tó dérí tiẹ̀ irú wa ti ń retí ẹ̀ pé ṣé yóò gbà pa ni àbí yóò gbà nǹkan kan ní káwá fi ṣe wáàsí kùránì ló ní ká ń gbé fóun Allahu Akbar kùránì ló ní ká ń gbé fóun ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀rọ̀ Ọlọ́run lèmi ó máa fi ṣàfihàn Allahu Akbar ní máa tọ́ ọba sọ́nà ní sì máa tọ́ joyè sọ́nà ní sì máa tọ́ aráàlú sọ́nà ń tó dá nìyẹn munasahatu ulul amri àwọn tó bá jẹ́ aláṣẹ tó gbófin ìlú dání
tá ń gbàgbọ́dà ló dání ibi tá a bá rí pé wọ́n kù sí ká má bẹ̀rù láti sọ fún wọn pé èyí ò dáa àwọn bàbá wa ìmáàmù èèyàn ni wọ́n tó fẹ́ máa ṣiṣẹ́ kápẹ́ pé bàbá tẹ bá ń ṣe báyìí ẹnu ìjọ òní kò ẹ má bọ́ ẹnìkan lára oko ẹ má bọ́ ẹnìkan lára odò gbogbo ìsìlámù kan náà ló pa gbogbo apọ̀ ń tá a bá ṣe fúnra láìdá ni ká sọ fúnra wa àmọ́ kó jẹ́ pé ẹnu yìí ní ìsọkúsọ ti máa jáde sáwọn ọmọlẹ́yìn yìí kò ní tún nǹkan ṣe yóò ba nǹkan jẹ́ ni ìlọsíwájú ò ní bá wa. wa amma wasailul wihdati fi dawlatina al-khabira. bàbá wo ohun tí wọ́n ní ká yẹ̀ wò a ti sọ sábàbí tá a fi pín yẹlẹyẹlẹ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àyè ni ò sí sábàbí tá a fi pín yẹlẹyẹlẹ nìyẹn ó da ọ̀nà oláwọ̀ àgbà tẹnu wa yóò kò tájọ máa ṣọ̀kan tó ṣe pé tófin bá kó lókè kan kófin náà máa lọ títí kó máa lọ kan sálẹ̀. Allahu Akbar. ohun tí ń jẹ́ tò ní ẹnu Islam a gbọ́dọ̀ ní ètò kan a gbọ́dọ̀ ní ẹgbẹ́ kan tó ṣe wípé tófin bá kó lókè òfin tó máa ra òkè kó máa ra sálẹ̀ kẹ́nìkan máa wà níbì kan kó máa sọ pé àwa àsínú ẹni tó fi hàn mú àwa àsínú ẹni tó fi hàn bá wí bàbá wà bẹ́ẹ̀ àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọba nìyẹn. wa huwa al-i'tisamu bi hablillahi jami'an biduni tafarruqi. àkọ́kọ́ ni pé a padà sọ́dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ń pè àṣàkíyèsí rẹ̀ wípé ẹ̀yin tẹ́ fẹ́ gbádùn ayé nínú ọmọ mùsùlùmí ẹ gbọ́dọ̀ jọ parapọ̀ síbi òkun Ọlọ́run ẹ gbọ́dọ̀ jọ parapọ̀ síbi òfin Ọlọ́run ẹ gbọ́dọ̀ jọ parapọ̀ sídi ẹ̀sìn Ọlọ́run jẹ̀mí án lápapọ̀ bèdó ní tafaruki tẹ́ ní pín yẹlẹyẹlẹ àṣẹ ni tọ́lọ́run bá pa wá nínú Kùránì pé túláàsì ni kájọ parapọ̀ túláàsì ní kájọ ṣọ̀kan túláàsì ní kájọ gbọ́ gbólóhùn ara wa yé lérí òfin kan kó lè máa jẹ́ lọ́síwájú fún wa. tàtàtà wa dùn ìwàlẹ̀ ihtiram. àmọ́ ṣùgbọ́n kó jẹ́ lábẹ́ tẹríba kó jẹ́ lábẹ́ ìfúnra ni lọ́wọ́ kọ́mọdé ó mọ ìyá àgbà kágbà kó mọ ìyá ọmọdé kálágbára kó mọ ìyá ọ̀lẹ kó ilẹ̀ kó mọ ìyá alágbára kó lówó kó mọ ìyá mẹ̀kúnnù kí mẹ̀kúnnù sì mọ ìyá olówó tàtàtà wa dùn lábẹ́ ìtẹríba fọ́lọ́hun ìtẹríba fúnra wa wal-ihtiram àti ìfúnra wa lọ́wọ́. li shari'illahi ta'ala wattiba'i sunnati nabawiyyati sharifa. lérí abẹ́ ìtẹríba fún òfin Ọlọ́run ọba àti fún ìtẹ̀lé súnà ti ànábì wa Muhammad òun náà lá padà sí díẹ̀ tá a bá padà sí di òfin Ọlọ́run tá a padà sí súnà ànábì wa Muhammad ẹnu wọn kò torí àìpadà síbi òfin Ọlọ́run ní jẹ́ k'Ọlọ́run máa bínú ìbínú Ọlọ́run yẹn ló sọ wá di yẹ́lẹyẹ̀lẹ láàgbọ́ra wáyé nìyà fi ń jẹ wá tọmọ ẹjọ́ bá rìn lọ́tọ̀ọ̀tọ̀ ìyà ó jẹ wọn tá bá rìn lápapọ̀ kò sẹ́nìkan tó lè fìyà jẹ wọn òun ló ṣe wá àìpadà síbi ọ̀rọ̀ Ọlọ́run lápapọ̀ àìpadà síbi ọ̀rọ̀ ànábì wa Muhammad lábẹ́ ọwọ́ òun ló jẹ́ kí káfọ́nká yẹlẹyẹlẹ lópin àtàbá ti padà sídìí ẹ̀ rí pé ẹnu wọ́n tún kò bá tún. Yaqulullahu tabaraka wa ta'ala. tábà wọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run bá fi kì wá nílọ̀ tó fi pè á ṣàkíyèsí nínú Kùránì. wa'tasimu bihablillahi jami'an. Ọlọ́run ni mo pè yín gbogbo ẹ̀yin àlùmọ̀ tànábì wa Muhammad wa'tasimu bihablillahi jami'an. ẹ parapọ̀ síbi òkun Ọlọ́run kí ló òkun Ọlọ́run ọba náà òun náà ni ìsìláàmù òun náà ni ṣẹ̀ríà bẹ̀ òun náà ni súnà bẹ̀ òun náà ni mílà bẹ̀ ẹ parapọ̀ níbi òfin Ọlọ́run bá jẹ míyàn kẹ́nìkan má ṣe tiẹ̀ lọ́tọ̀ kẹ́nìkan má ṣe tiẹ̀ lọ́tọ̀ ẹ parapọ̀ sí díẹ̀ lẹ́wọ̀kan tó. wala tafarraqu. ẹ má pinra yín yẹlẹyẹlẹ. wadhkuru ni'matallahi alaykum. idh kuntum a'da'an fa'alafa bayna qulubikum fa'asbahtum bi ni'matihi ikhwana. Ọlọ́run ní wadhkuru ni'matallahi alaykum ó yẹ kẹ́ ẹ máa rántí ìdẹ̀ra Ọlọ́run ìdẹ̀ra Ọlọ́run ní ìsìláàmù tọ́lọ́run wá fi pa yín pọ̀ wàlá ìdẹ̀ra ńlá ní oore ńlá ní ìdí nìyẹn tá a bá pè sáfù ara àjàtẹ́ ìdó lọ́tọ̀ ara kútọ́nù ìdó lọ́tọ̀ ara paraku ìdó lọ́tọ̀ tá a bá pè sáfù ní mọ́sálásí èyíkéyìí wọ́n sọ pé ẹ̀yin ará àjò wọn ẹ bọ́ sọ́tọ̀ ẹ̀yin ará àzọ́sẹ̀ ẹ bọ́ sọ́tọ̀ sáfù ó dọ́gba. wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Ọlọ́run ni ẹ má pinra yín yẹlẹyẹlẹ ẹ má fẹnu túra yín ká ẹ má fi wà túra yín ká ẹ má fi ìṣesí túra yín ká ẹ má fẹnu túra yín ká bihablillahi jami'an wadhkuru ni'matallahi alaykum ẹ̀rọ tí ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe fún yín. idh kuntum a'da'an. nígbà tẹ́ ẹ̀ mara yín látú níbẹ̀ idh kuntum a'da'an nígbà tẹ́ ẹ̀ mara yín torí pé àìmara ẹni ní jẹ́ ká máa jà tó bá mà wá eléyìí tó mà wá tọ̀hún tó mà wá tọ̀hún ẹ̀ níjà idh kuntum a'da'an fa'alafa bayna qulubikum ẹ̀ mara yín gbà kan tẹ́lẹ̀ pé mùsùlùmí lélẹ́yìí Ọlọ́run wá ní kẹ́ ẹ̀ mara yín ará òkè ó máa ará àṣàlẹ̀ ará ọ̀tún
ó mọ ara òsì ẹ wá mọ ara yín gbàtẹ́ ti mọ ara yín tọ́lọ́run bá so yín pọ̀ yẹn tó wá gbé aṣọ kan tó gbé àsopọ̀ kan oṣù tí ń jẹ́ inú Islamic tó gbélé yín lọ́wọ́ pé báyìí ntẹ́ máa ṣe ní ntẹ́ parapọ̀ máa ṣe ní tára òkè ó wà nínú ẹ̀ gbogbo department méjèèjì láti ń bẹ̀ ń bè ní wọ́n ò ní aṣojú níbẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ẹ tún wá sọ̀kalẹ̀ sí department kọ̀ọ̀kan ẹ tún fi lélẹ̀ bẹ́ẹ̀ ẹ tún sọ̀kalẹ̀ sí commune kọ̀ọ̀kan ẹ fi lélẹ̀ bẹ́ẹ̀ ìtàsímù bí hablillahi jami'an wazkurun ni'matallahi alaykum ẹ rántí ìdẹ̀rọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe fún yín kuntum a'daa nígbà tẹ́ ń bára yín ṣọ̀tá tẹ́ ń bára yín ṣe yẹlẹyẹlẹ tọ́lọ́run wá ní káwọn àgbààgbà àjọ náà lọ́hùn kan ronú pé a lè ṣe báyìí ẹ̀tọ́ wa ọmọ ara wa nílùú táwa àwọn kìrìsìtẹ́nì wọ́n ní tó wọn àwọn catholic àwọn protestant wọ́n ní tó wọn àwọn gbọ́wé wọ́n ní tó wọn Ọlọ́run wá ní káwa náà mùsùlùmí ká ní tó tiwa náà. wa'alafa bayna qulubikum wa asbatum bi ni'matihi ikhwana. Ọlọ́run wá sọ̀rọ̀ yín ó wá sọ wá dọmọ ọ̀yá ara wa ó wá sọ wá dọmọ ara wa tó ṣe wípé adára wa mà àjọ ń sọ gbólóhùn kan náà ẹ wò nígbà kan níbẹ̀ náà tọ̀wọ́n mú àwẹ̀ tiẹ̀ lọ́tọ̀ tọ̀wọ́n mú jọ ọdún tiẹ̀ lọ́tọ̀ gbogbo ẹ̀ wá ń lọ àwọn ọjọ́ tí Ọlọ́run ti ní kẹ́nu wá papọ̀ náà látijọ́ ń ṣọdún àwẹ̀ níjọ́ kan náà lájọ́ ń ṣọdún léyà níjọ́ kan náà kò sí pé nìkan tó ń ya pamọ́ bẹ́ẹ̀ náà láwà pẹ̀lú òdodo pẹ̀lú òótọ́ pẹ̀lú tẹríba pẹ̀lú ọ̀wọ̀ tí gbogbo nǹkan tó kù náà yóò padà bọ́ sí tí gbogbo ọmọ lọ ní mẹ́lọ́mẹ́lọ́. qala aidan Ọlọ́run tún sọ fún ọnù àyà mi. wa ta'awanu 'alal birri wattaqwa. Ọlọ́run ní ẹ parapọ̀ lára ìfọwọ́sowọ́pọ̀ ta'awanu 'alal birri wattaqwa tẹ́ bá parapọ̀ lérí ìbẹ̀rù Ọlọ́run ẹ rí pé mọ̀ ara yín lọ́wọ́ pẹ̀lú rọrùn ẹ rí pé ìrànlọ́wọ́ máa wáyé ìyà ò ní jẹ nìkan nínú yín ìdí ìyẹn ló yẹ ká bá yín ẹ parapọ̀ tẹ́ bá parapọ̀ kó jẹ́ ìmọ̀ràn tẹ́ máa mú jáde ni pé ìmọ̀ràn bẹ́ẹ̀ rí òṣè ní fọ́ ẹnìkejì ìmọ̀ràn bẹ́ẹ̀ ní òṣè ní wọn ẹnìkejì ìmọ̀ràn bẹ́ẹ̀ ń tọ̀ wọ́n ti wà lálàáfíà ìmọ̀ràn bẹ́ẹ̀ oúnjẹ òṣè máa dọ́gba lọ́dọ̀ gbogbo yín tí gbogbo yín wà lẹ́nu iṣẹ́ kan náà tẹ́sí yín wọn fi lọ́nà ọ̀run ẹ parapọ̀ lérí bẹ́ẹ̀. wala ta'awanu 'alal ithmi wal 'udwan. Ọlọ́run ẹ má wà máa lọ parapọ̀ lérí pé àwọn eléyìí ìyà gbọ́dọ̀ jẹ wọ́n àwọn eléyìí a gbọ́dọ̀ bá wọn ṣọ̀tẹ̀ àwọn eléyìí a gbọ́dọ̀ fagbára wa fi hàn wọ́n. wa'lamu bi anna Allaha azza wa jalla qad samana al-muslimin. Ọlọ́run kẹsì má gbàgbé pé Ọlọ́run ọba tẹ rí nì kò déédéé sọ wá ní mùsùlùmí kí ni jẹ́ mùsùlùmí ni pé ẹni tó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run láti lè máa tẹ̀lé òfin Ọlọ́run Ọlọ́run Muhammad kó tó sọ wá bẹ́ẹ̀ eléyìí mùsùlùmí ni eléyìí mùsùlùmí ni eléyìí mùsùlùmí ni bó ṣe sọ wá nìyẹn tí irun kíkí fi ń pa wá pọ̀ táwọn ìgbìgbà fi ń pa wá pọ̀ kò jẹ́ ká lórúkọ lọ́tọ̀ọ̀tọ̀ pé àwọn eléyìí kìíní kan ni wọ́n àwọn eléyìí kìíní kan ni wọ́n sàmákùn mùsùlùmí náà gbogbo alápapọ̀ lọ́lọ́run bá sọ ní mùsùlùmí. wa huwa ashraful asma. òun náà sì ní orúkọ tó gbajúmọ̀ jù wa huwa afdalul asmaya aidan òun náà sì ní orúkọ tó lọ́lá jù tó lè pawápọ̀ muslimun muslimat muslimun muslimat mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin orúkọ tó dáa jù ní tó lè pa gbogbo apọ̀ orúkọ tó lọ́lá jù ní tó lè pa gbogbo apọ̀. wa'lamu anna al-insana idha mata wa wudiya fi qabrihi. kẹsìlọ mọ̀ dájúdájú pé tọmọ èèyàn bá kú tán bá gbé kalẹ̀ sídìí sàréè wọ́n náà béèrè kan tán fẹ́ bí i. wa tawalla anhum shay'un. tán bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ táwọn tó jẹ́ pé wọ́n sì wọ́n láti wá aṣọ lọ́jọ́ ìgbẹ́ni tó bá kú ìbéèrè mẹ́ta ó máa wáyé fún ẹni tán gbé kalẹ̀ tó jẹ́ mùsùlùmí yẹn. fa innahu ya'tihi malakan. àwọn màláíkà méjì ó wá bá pé arákùnrin arábìnrin tó kú a ní ìbéèrè tá a fẹ́ bi ẹ́. fayunhiranahu wa yujlisanahu. wọ́n bá jí kóòrùn oorun tí ń sùn wọ̀nyí jìrìsánàwó wọ́n wá gbé jókòó pé lágbájá inú sàárè ló wáyé ẹ̀ tá àti bí ọlọ́dọ̀ aládé yìí o ti kó nílé ayé wa ìmí ìlú bára yìí wọ́n fẹ́ bí ọlọ́dọ̀ rẹ̀ wọ́n máa béèrè lọ́dọ̀ rẹ̀ báyìí pé ma rabbuka. ta lọ́lọ́wọ́n ọba rẹ̀ arákùnrin arábìnrin ma rabbuka. ta lọ́lọ́wọ́n ọba tó sìn láyé ma rabbuka. ta ló sìn láyé wa ma dinuka. kí lẹ̀ sìn gan tó sìn láyé wa ma taqulu fi rajulin ladhi bu'isa fi. kí ló fẹ́ sọ sí arákùnrin kan tó wọ́n gbé dìde láàrin tó fi àìmọye ọdún jíṣẹ́ tó fi iṣẹ́ náà ńlẹ̀ fẹ́yìn tẹ́fẹ́ máa wá lẹ́yìn rẹ̀ kí ló fẹ́ sọ sí arákùnrin yẹn lára. fahazihi asilatun salata. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ìbéèrè tán fẹ́ bí ẹni tá a gbé sí sàréè nìyẹn wọ́n bí pé ta lọ́lọ́wọ́n wá rẹ̀ wọ́n bí pé ta lànàbí rẹ̀ wọ́n wà bí pé ẹ̀sìn wo ló sìn láyé. walan yas'ala ma khidhibuka. bẹ́ẹ̀ ni kẹlẹ́ ọmọ dájúdájú pé wọ́n ní béèrè pé
ìjọ wo ló ṣe láyé ẹgbẹ́ wo ló ṣe láyé asọ̀rọ̀ adẹgbẹ́ yẹlẹyẹlẹ lónìí àwa kọ̀dìríyà ní àwa ṣàzìlíyà ní àwa banzaliya ní àwa àlàwíyà ní àwa alùsùnà ní àwa sàlàfíyà ní láàyè sẹ́lúnàwó haza abadan wọn ò ní bèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ láyéláyé. wà má jama'tuka. wọn ò ní bèrè pé jàmáà wo ló ṣe láyé. má tariqatuka. tọ̀ríkọ̀ wo ló ṣe láyé wọn ò ní bèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ń ta gbé sínú sàárè. má jinsuka. wọn wá ní bèrè pé fámìlì wo ni ẹ ọmọ ìbíní ìran ni ẹ ni àbí ibi yẹpẹrẹ. má sha'buka. àbí ọmọ amakútọ ní ẹni àbọ̀ máa jà ṣé wọn ò ní bèrè bẹ́ẹ̀. fàáza kullu lan yas'ala anhu al-abdu fi. gbogbo ń tá a sọ̀rọ̀ wa dà láyé lónìí pé èmi lọ́mọ gidi àwa lọ́mọ agboolé báyìí àwa lọ́mọ agbá àwa lọ́mọ àwo àwa lọ́mọ àlú eléyìí lálejò eléyìí wá jẹun tó fẹ́ jẹ kó padà sílùú rẹ eléyìí ní gbá eléyìí làwò wọn ò ní bí ọmọ èèyàn bẹ́ẹ̀ nínú sàárè kò sí gbogbo léyìn ilé ayé mi ló ti mọ ayé mi tẹ́tí ń ṣe ràkàtíyà ló ti mọ ń táfà bí wáyé ni ká múra sí ká máa bá ṣe fèsì ẹ̀ ta lọ lọ́wọ́n ọba rẹ tọ́lọ́hún yẹlẹyẹlẹ ló sì láyé ni ọlọ́run ara agi ló sì ní ọlọ́run ara àfọ̀jẹ́ ló sì ní ọlọ́run ara omi ló sì ní wàmọ́ anábí yúkà àrọ́jùlù lẹ́sìn ibú ìsàfihàn anábìtán gbé dìde sí kílà níyàn rẹ̀ sí ǹjẹ́ ó tẹ̀lé ǹjẹ́ bó ṣe ló ṣe ǹjẹ́ ọ̀rọ̀ tó sọ ló sọ lọ́rọ̀ ǹjẹ́ wà tó kù níwà ló kù níwà ǹjẹ́ ìṣesí tó ṣe ló ṣe ní ṣe sí kóra rẹ kó máa wá bó ṣe fèsì yẹn ju gbogbo ohun tá a kóra wa sí àwa lẹgbẹ́ báyìí àwa lọmọ ìlú báyìí àwa níjọ báyìí ìran rẹ ni wá àwa lọmọ ìbínira gbogbo yẹn òwúlò níwájú ọlọ́run níjọ́ ọ̀gbìn kìyàmá. fàázìhì àsílẹ̀tù sàlátà. kó a rí ìbéèrè mẹ́sẹ̀ta ta sọ wọ̀nyí ni wọ́n bí ọmọ èèyàn láyé náà bí ọmọ èèyàn tá a wá gbé sínú sàárè lórí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa ọ̀nà tá a gbà tẹnu wọ́n fi kò náà la sọ fúnra wa yìí ká padà sí ibi ọ̀rọ̀ ọlọ́run tó pa á láṣọ kájọ ṣaṣọ kájọ ṣọ̀kan kájọ ṣaṣọ ká máa fúnra wa lọ́wọ́ kọ́mọdé ó mọra ẹ̀ lọ́mọdé kágbà ó mọra ẹ̀ lágbà ká má máa fojoojúmọ́ fàgbà yan ọmọdé jẹ kọ́mọdé pápá sì má gbẹ̀wò kọ́ńkínáwọ̀ pé wọ́n ń yàn mí jẹ mo fẹ́ gbẹ̀san lára wọn kágbọ́ra wa yé kára òkè kó bára àṣàlẹ̀ ṣe kájẹ̀gbìn ara wa kájọ ṣe ìsìlámù ilẹ̀ ọ̀kan gẹ́gẹ́ bá a ṣe máa ń pàdé nínú sáfù tá ìṣẹ̀lẹ̀ yàmẹ̀yà àìṣe yàmẹ̀yà nínú sáfù tọ̀hún ó dúró lẹ́gbẹ̀ẹ́ ẹni tó mọ̀ yóò dúró lára ẹni tí ó mọ̀ ẹ̀sìn ó sì máa lọ ọlọ́run ó gbà wá láàyè gbogbo òlú tó dè yèdè wà gbogbo jàmáà tó dè yèdè yà ọlọ́run ó kókó àjọṣọ̀kan ká lè rere ibẹ̀ jẹ́. kájọ kan làwa ń sọ Allah nínú ìsìlámì. Allah. kájọ kan làwa ń sọ Allah. nínú ìsìlámì. Allah. ká má ṣe yà lọ́tọ̀ọ̀tọ̀ kájọ kan làwa ń sọ. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillah